أعوذ بالله من الشيطان الرجيم. لا بمال ونصب كل ما رسولنا من قريب قولنا حسبنا الله ونبي نحن بالله عيسنا والحبيب بالمقرب بما عيس فضلنا لا بمال ومنصب كل من رام رسولنا من قريب وأجنب سيفنا في قولنا حسبنا الله ونبي نحن بالله عزنا والحبيب المقرب بما عز نصرنا لا بمال ومنصب كل ما رام رسولنا من قريب وأجنبي سيفنا في قولنا حسبنا الله ونبي سيفنا فيه قولنا حسبنا الله ونبي 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 أعوذ بالله من الشيطان الرجيم أنقفانو بسم الله الرحمن الرحيم. Naam, program alẹ́ yìí ò ní fi bẹ́ẹ̀ gùn, kò ní gùn púpọ̀. Mo kàn fẹ́ sáré yín àwọn ọ̀rọ̀ kan ni. Ẹ dákun gbogbo àwa tí a bá ti wà lérí ètò. Ẹ máa bá mi tẹ love and like, ẹ sì máa bá mi share program yìí, ẹ dákun. Ẹ máa share rẹ̀. Ẹ máa share rẹ̀, ẹ máa share rẹ̀ sí gbogbo bí tẹ́ bá lè share rẹ̀ sí. Ẹ rí wípé orin tí mo fi wọlé prógámù yìí òun lórin tó wá látọ̀dọ̀ bàbá wa Mudiru dání nànú bí láì ìsúná iyì tí wá tá ń rí ààrin bì kankan à ń rí lọ́dọ̀ Ọlọ́run wal habibi lil muqarrabi a sì ń rí látara pa aṣọ papọ̀ mọ́ ànábì ànábì tó yẹ pé fúnra rẹ̀ Ọlọ́run ló sún mọ́ rẹ̀. Allahu Akbar. Làbí máa lẹ́yìn wà máa ń síbí owó kọ́ ló já máa níyì ipò kọ́jọ́ ló já máa níyì kùlùmọ́ rọ́ọ̀mọ̀ sùlànà ẹni tí bá wà retí ká ṣubú mẹ́ǹkọ̀rí bẹ́yìn ó já ni ó súnmọ́ wa ni wà á jìnà bí abótí ẹ̀ jájòjì sẹ́ẹ̀fù náà fi kàólù náà. حسبنا الله ونبي نحن بالله عزنا والحبيب المقرب بما عز نصرنا لا بمال ومنصب كل ما رام رسولنا من قريب وأجنبي سيفنا في قولنا حسبنا الله ونبي. gbólóhùn tí ń jẹ́ dà tiwa nu o a máa fi géèrè àwọn ọ̀tá lọ ní hán 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 àsìbọ́nà lọ́wọ́ wà ní ìmàlúwàkì péjì mi yìí àwọn gbọ́mọgbọ́mọ gbé àwọn gbọ́mọgbọ́mọ wọ́n gbé péjì mi yìí wallahi àwọn gbọ́mọgbọ́mọ gbé bàbá wa àgbà níjòrò ayakumullah àwọn gbọ́mọgbọ́mọ wọ́n gbé péjì mi yìí àìpẹ́ yìí lálẹ́ yìí ńlá ẹsẹ̀ rí ìgbà padà ẹsẹ̀ rí ìgbà padà ni ṣé lérí èyí ta kò sí Salafia must go wallahi ẹ̀ tí rí nǹkan kan ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀ tí rí nǹkan kan o bẹ́ẹ̀ bá wá gbìyànjú tẹ́ ẹ sá ipá yín tẹ́ ẹ sá gbogbo eré yín gbére náà ti wò ó bọ́ síwájú tó tẹ́ ẹ bá jí péjì yìí tẹ́ ẹ bá jí gbé lọ á tún sílẹ̀kùn mi innama kana amamana abwabu mukhtalifa lẹ̀kùn tó pọ̀ ń bẹ wájú wa àníṣe Salafia must go episode 6 láwa yìí insha Allah al-Karim ń lọ ni
gbogbo àṣírí yín táyé ń dọwọ́ bò tẹ́lẹ̀ á bẹ̀rẹ̀ sí ní tú fáyé. á jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kullu ma jaa bihi salafiyya iftirahum wa buhtanum wa kadhibum. Gbogbo tí sàlàfíà mú wá pátápátá irọ́ gbogbo ẹ̀. Gbogbo ideology sàlàfíà látòkè délẹ̀ irọ́ ni, wàláhì irọ́ ni. Gbogbo ayé lájì ká mọ̀. Ẹnìkan sọ fún yín pé ká má pè wọ́n sàlàfíà mọ́. Àmọ́ ní tó fà á tó fi já sí pé sàlàfíà iná làárán nu mọ́ torí fìlẹ̀ àkíkà tá a bá tú kinní yẹn palẹ̀ ẹ mọ̀ pé ó kọ̀ yẹn èso kọ̀ wọn. Àmọ́ a ti yọ sálàfù sọ́ọ̀lì ayọ́kò lára wọn, àwọn gẹ́gẹ́ fúnra wọn yọ kò lára wọn. Gbogbo àwọn tó jẹ́ sálàfù sọ́ọ̀lì èwo ni wọn ò pé ń kèfèrí, èwo ni wọn ò háná fún. Ẹ wàá rí wípé nínú tọ́pìkì mi tí mo kọ ní fún talẹ́ yìí Salafiyya must go, mo wá ní bàbá Rọ̀jímọ́. Èyí tó dá mi lójú ni pé kálukú ó ti mọ manil musharu ilayhi bihazal ismi aw bihazil kunya. Ta ni mo gbèrò, ta ni ń ta fàásí, ta ni mari máa ṣe háàmù mi pẹ̀lú kúníyà yìí. Bàbá Rọ̀jímọ́, mo ní come closer. Ọmọkùnrin tí wọ́n ń pè ní bàbá Rọ̀jímọ́ yẹn, wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa, mo mìíní tí mo fẹ́ sọ yìí o. Ó wù mí kémi àti ẹ̀ka jọ figagbága torí wọ́n ń pẹranko tó níwo ìgbín rẹ̀ ń yọjú. Ẹni tó jòkó ti kéwú tó fi gbogbo ìgbésí ayé rẹ̀ tó yẹ pé kéwú lè rán, ẹ lè fi wí ẹni tó gbọ̀nà gbùrú tó lè fi kéwú. Ṣé ká máa fi Yorùbá tú Kùránì, ká máa fi ìbò tú Kùránì, ṣé yìí là ń sọ ni nínú ọ̀rọ̀ kéwú? Nǹkan o, wallahi nǹkan. Bàbá Rọ̀jímọ́ ti ń sọ gbogbo ẹni tó bá lè gé àárín yìí, àwọn tí wọ́n mọ nǹkan gé, tí wọ́n bá lè gé àárín yìí, àbí tí wọ́n bá mọ èèyàn táàgì, ẹ bá táàgì ẹ̀. Mo fẹ́ kó sẹ́kìtì yáàrú mọ̀ọ́dún tó wù. Mo fẹ́ kémi àti ẹjọ́ fi gbàgbága. Òun tí ó fẹ́ máa fi rẹ̀ ṣe déédéé mùdírù, ọ̀nà jìn. Mo fi Ọlọ́run mo fi búra nínú ẹni tó ya òpònú tí inú rẹ̀ jẹ́pọ̀ nínú àwọn tí wọ́n ń pe ara Sàlàfíà, ọ̀gá ni. Ẹni tí nǹkan kan ò yé, ẹni tí nǹkan kan ò yé, ìwọ fẹ́ máa ta kàngbọ̀n pẹ̀lú mùdírù, ọ̀nà jìn síra wọn. Manilẹ́sì àrọ́fàkà, manilẹ́sì àrọ́fà àbáàkà. Ta ló mọ̀ ọ́? Ta ló mọ bàbá tó bí ọ? Níjọ́ ní tẹ́lẹ̀rí ibú ọmọ eléri ibú ọmọ Yálmà yẹn, níjọ́ tí ń po ẹran rẹ̀ mọ́lẹ̀, àánú rẹ̀ ń ṣe mí ní pé ìwọ ọmọ yìí ò sì bẹ̀rù Ọlọ́run. Wo ẹni yìí sí ọtọ̀ ń yí ẹran rẹ̀ mọ́lẹ̀, tí ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé bàbá Rọ̀jímọ́ ẹ fọ́nú púpọ̀ ẹ sì ponú bí ti ń wínú. Àṣẹ ń ṣe tẹ̀sídìkù etí ń bẹ lára ẹ̀ ni. Ẹ rí pé lẹ́yìn ẹ dákun love and like torí tọ́lọ́run, ẹ sì máa bá ń share program yìí direct. Ẹ rí pé ó ṣe kánú. Èmi wá ń sọ fún ọ báyìí, èmi Abdulhakeem Al-Manfaluti, èmi ń sọ fún ọ báyìí ipe tó ọba tó bọ̀ tí ń pera rẹ̀ tó sì jí ọmọ ọkọ tó ìsí ọmọ àlè pèdè kò wá nídìí kọ wá lọ rìn. Àwọn kọ́ ni pé mo ti sọ̀rọ̀ kan o, ẹ má gọ sábẹ́ ọ̀rọ̀ wọn o, ẹ má gọ sábẹ́ rẹ̀ o.
má gọ sábẹ́ online debate pẹ̀lú mi má gọ sábẹ́ rẹ̀ o physical debate má gọ sábẹ́ online debate kò wá nídìí kọ wá lọrin pèmí jí ọ ibi ọba wà yín wà bọ bó ṣe kó lọ bá wà mo lè wá bó ṣe Àbújá lọ bá wà mo lè wá bó ṣe Ìbàdàn lọ bá wà mo lè wá kódà bó ṣÒgùn state lọ bá wà mo lè wá wàláì tàláì mo fa alukurani sẹ̀rí wa bá gbé kurani mo fi alukurani azim mo fi búra yín wa alukurani ni mo fi alukurani azim mo fi búra yín wa sọwárí ìní sẹ́kìtì yàrá mọ̀dún mọ́ lọ́wọ́ ìní sẹ́kìtì yàrá mọ̀dún lé ọ lọ́wọ́ àwa dùkà àǹtà ẹ dákun torí tọ́lọ́n ẹ má bá ń tẹ love and like ẹ dákun love and like ẹ sì má bá ń ṣe programu yìí naam ìwà ní sẹ́kìtì yàrá mọ̀dún lé ọ lọ́wọ́ kọ́ má dàbí wípé ntí pàrí òká ẹni wọ́n gbé kọ́ lọ́rùn awaduka anta khatara binafsika linafsika mawdu'an ta'ammakta fihi mo fẹ́ kọ sẹ́kìtì yàrá mọ̀dún tó mọ̀ pọ̀ níta amúkùnbẹ káwa kó pàdé lérí mọ̀dún náà níbi tó bá ti fẹ́ ká kó pàdé àtijọ́ tó bá fẹ́ ká kó pàdé khalas n tí sọ ma bi eléyìí ọ̀nà má gọ sábẹ́ online debate ní bẹ́ẹ̀ anybody sí online debate ẹ rí i pé mo sọ ń jò ní eléyìí burúkú ọmọ kan ọmọ Ìbàdàn ọmọ tó yẹ pé malẹ̀hún nù ni alimalẹ̀hún yẹlma yìí alimalẹ̀hún ọmọ tí àwọn tán bíi tí wọ́n ti ṣòfò lára ẹ̀ tí kò bá rí bẹ́ẹ̀ ni ẹ dákun ẹ má bá ń tẹ love and like ẹ dákun tí ò bá rí bẹ́ẹ̀ ni odidi àfáà gbà tó ṣiṣẹ́ tó wúlò fẹ́sìn tó wúlò fún Islam tó wúlò fún àwọn mùsùlùmí kí ló àfáà bẹ́ẹ̀ kú kéèyàn dárò adìẹ tádìẹ bá kú kéèyàn dárò rẹ̀ ó dájú kéèyàn dárò orú ẹni bẹ́ẹ̀ lọ albarikola na Muhammad àfi tí Ọlọ́run ò bá tẹ́wọ́ gba iṣẹ́ kankan nínú iṣẹ́ tí àfáà wa àgbà náà ṣe àfi tọ́lọ́run ò bá tẹ́wọ́ gbà kankan nínú iṣẹ́ tí wọ́n ṣe tó bá já sí pé nínú dáadáa tí bàbá yìí ṣe Ọlọ́run bá tẹ́wọ́ gbaṣẹ́ wọn ikú ẹ̀sìn lọ́kù Yelma yìí àmín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ikú rédèrèdè lọ́kù albarikola na Muhammad sallallahu alaihi wasallam albarikola wípé ọ̀rọ̀ tó sọ ni gbogbo àwọn tí wọ́n jí ọmọ fún bàbá náà fún àfáà àgbà náà àtàwọn tí wọ́n jí ọmọ kéwú àtàwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àtàwọn tí wọ́n jí olólùfẹ́ ó fi ọ̀rọ̀ náà bà wọ́n nú jẹ́ àfi tí ó bá fi ọ̀rọ̀ náà bà wọ́n nú jẹ́ ìlọ ní fi ìbànújẹ́ lo ayé rẹ̀ àmọ́ tó bá jásí pé ọ̀rọ̀ tó sọ ó fi bà wọ́n nú jẹ́ lérí ìtọ́lọ̀ ń ṣe fún wọn tó lágbá nínú ara wọn nínú ẹ̀mí wọn Yelma yìí ìbànújẹ́ ló fi lu ayé ẹ sàmì ẹ Fata Ìbàdàn ẹntì ro ọ ń bẹ nínú ẹni tí mo ta láyà èmi ò rí èrí pa Àsíárì tó lọ láre èrí pa Àsíárì tó lọ èmi ò rí láre kí ni wọ́n kọ́ yín lọ́hùn gan àmọ́ kìí ṣe pé bẹ́ẹ̀ wọn ò ti kọ́ yín bóyá wọ́n lọ́ọ́ máa ń tọ̀ sí àbí kò yí ọ torí ò sí kéwú lọ́dọ̀ ẹ̀ bàtà yìí
tó bá wá fẹ́ fi hayé tó sì fẹ́ fi rinlẹ̀ ipe kéwú ń bẹ lọ́dọ̀ rẹ kéwú sì dá ọ lójú mo tọ́ láyà iktari ma turid min al mawdu mo tọ́ láyà àtàwọn tí wọ́n bá rí bí yín ibi tí mo fẹ́ lọ lálẹ́ yìí jàmá ó ní ìsìbálù الثوب حكم إسبال الثوب kí ṣòkòtò tó lẹ̀ kí ṣòkòtò má tó lẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ gan because mo sọ níbẹ̀rẹ̀ prógámù yìí pé kullu ma jaha bi salafiyya iftirahun wa bu'tanun wa kadhibun gbogbo táwọn sàlàfíà mú wá yọrọ gbogbo ẹ̀ àṣírí yín ó sì tú sáyé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Àmín. Ètù sáyé gbogbo tèmi ó máa fi bá yín sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ èrí ọ̀rọ̀ nù tíra tó sì dá gánjíá dáadáa. ẹ rí wípé ẹ ti sọ nǹkan méjì kan ẹ ti fi mọ̀ yáza ara yín bayna ummal muhammadiyya láàrin gbogbo tí ń jálè wúmọ kí ni nǹkan méjì ń kí ṣòkòtò yín ṣe fẹ́fẹ́fẹ́ kẹ́hìnsẹ́ irúgbọ̀n jàkìtì khalas ìntà àti sunnatukum fi dhalika níbi eléyìí ní súnà yín parí sí. ìjẹ́ méjèèjì tẹ́ sọ yìí tó yẹ pé ẹ ti sọ di yàní tí ayé ò máa fi mọ̀ yín yàtọ̀ ǹjẹ́ súnà ni ǹjẹ́ túláàsì ni ǹjẹ́ ni tí ò bá ṣe ǹjẹ́ ó ṣe lọ́hùn ǹjẹ́ ni tí ò bá ṣe ǹjẹ́ yóò wọ̀ náà irọ́ pátápátá gbà ẹ bá máa fa ṣòkòtò yín torí gbogbo yín nìsín ojúgun lẹ tún fàdé nìsín ojúgun àbí ojúgun náà kọ́ ní ibi àyín má wùlẹ̀jọ́ tó dojúgun ojúgun ti tó pọ̀ jù ẹjọ́ máa dé eékún ní ẹ máa fa ṣòkòtò yín dé eékún ni ọmọ fàdé gbogbo tí ò jẹ́ túláàsì tí ì jẹ́ dandan ẹ wàá sọ di dandan fúnra ìwọ lọ mọ sọ ti yé àkọ́kàn tí nínú yín máa ra aṣọ gidi náà ni wọ́n rà so ti wọ́n sì bẹ́ ṣòkòtò ní kò ní ju bí eékún lọ àmọ́ àwọn kan àwọn aṣọ ti pòlò náà lásọ tí ó rẹ̀ kò tó ní jó dé eékún aṣọ ni tó bá délẹ̀ tẹ́lẹ̀ náà kò ní fi tiẹ̀ má ṣe dáadáa ọtí rí mi understand fálí mùsíbà tó àsọmù ní mùsíbà bá tóbi. náà ìta ànábì wílé mi fẹ́ sọ fún ọ yìí. sallallahu alaihi wasallam. kọfí wá. ẹ dákun ẹ máa bá ń tẹ lọ́fà like ẹ dákun ẹ sì máa share program yìí torí tọ́lọ́ ẹ dákun torí tọ́lọ́. ẹ ṣe o ẹ máa bá lọ́fà like ẹ sì máa share program yìí. ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ yìí ni ọwá dìbọ́ǹkì kan ní òrí bẹ́ẹ̀ o. sọ gbogbo ìtọ́ sọ kò kémi àmọ́ yìí tẹ́mi ń sọ yìí eré ibi tí mo gùn léyìí ẹni kí wọ́n jáde àbí kọ́ pa àwọn àfáà yín wá kọ́ ní ká wá dìbọ́ǹkì ẹ̀ pé kò rí bẹ́ẹ̀. lérí ọ̀rọ̀ à ń fa ṣòkòtò sókè tẹ́ ẹ sọ di túláàsì tẹ́ ẹ sọ di dandan bí pé ẹni tí ò bá ti fa ṣòkòtò rẹ̀ sókè ń wọ̀ náà lọ́nu ẹ̀ ń tara yín ni o dey play you are deceiving yourself. so ti yé ṣòkòtò tèmi ò ní dé eékún èmi ò ní fa ṣòkòtò dé ojúgun òdodo lọ́gbọ́n èmi ò ní fa ṣòkòtò dé ojúgun. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam ẹ yorùbá anabi kíkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá anabi sọ báyìí pé man jarra thawbahu khuyala ṣe rí ibi tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tẹ́lẹ̀ jẹ́ sálábí ibi tẹ́ ẹ ti pọ́nú tínú yìí ti jàn pọ̀ ní pé ẹ gbọ́ kéwu yé ẹ understand kéwu wallahi tallahi ọ̀pọ̀lọpọ̀ yìí understand kéwu mo fa Al-Qur'ani sẹ́ni. ودائما تكفون وتقومون على ظاهرة الحديث
intadisi nwe yeyin Ànábì ní man jarra thawbahu khuyala qaidu ni wọ́n pè leyin lọ́dọ̀ àwọn balaga qaidu al-quyud lọ́dọ̀ àwọn balaga ni wọ́n pè yi ni khuyala qaidu nu lọ́dọ̀ àwọn balaga sẹ́kẹsẹkẹ tá fi di ọ̀rọ̀ yẹn mọ́lẹ́nu wọ́n pè yani topic yẹn lọ́dọ̀ yẹn balaga wọ́n pè ní al-itilaqu wa taqyid al-itilaqu wa taqyid tá bá ti yọ qaidu tí ń bẹ nínú ọ̀rọ̀ in tá fi dé nǹkan sẹ́kẹsẹkẹ tá fi dé tá bá ti yọ kú o ńbẹ̀ ó ti di itilaqu nù ó ti di itilaqu tá bá wá yọ qaidu kú ńbẹ̀ qaidu yẹn láwa lọ lè wò Ànábì ní man jarra thawbahu khuyala ẹni tí bá ń wọ aṣọ rẹ̀ ńlẹ̀ khuyala ní ti tààríyàn ní ti àríyàn kini dààmú yín ma lakum kayfa tahkumun kesi abo ẹ̀kọ́ abo mímọ̀ ini wọ́n fi ṣẹ̀sìn fasalu ala dhikri in kuntum la ta'lamun èyí tí ó bá yé yín ẹ béèrè lọ́dọ̀ àwọn tó yé Ànábì ní irú ẹni tí bẹ́ẹ̀ bá ń bẹ fún lam yanzurillahu ilayhi yawmal qiyamah Ọlọ́run ò ní fojú àánú wò tó bá dijọ́ gbé dal kiyama lọ́gán tá Ànábì wí bá ntan sallallahu alayhi wa sallam faqala Abubakar radiyallahu ta'ala anhu Abubakar lẹ́sẹ̀ kana ila Abubakar bá fèsì in sofa na Muhammad ó ní ya Rasulallah ó ní mo pèrè òjíṣẹ́ Ọlọ́run inna izari ó ní bàǹtẹ́ tèmi tí mo lọ́mọdé ìró ni wọ́n máa ń rò àwọn èèwọ̀ wọn kò sí ṣòkòtò bíi tiwa báyìí ń gbà wọn ìró tèmi tí mo sánmọ́dì yẹ̀stẹ́rìkì ó mà kalẹ̀ ó mà bolẹ̀ ìlà àni àtàhádàwù àfi kí n tún mú àyàfi kí n yá tún mú báyìí o pẹ̀lú ọ̀rọ̀ tí wà nábì sọ yìí faqala lahu rasulullah ànábì wá fún lésì lẹ́ẹ̀kan náà kẹ́lẹ̀ ẹ máa wó sẹ́ Ọlọ́run o kẹ́ ẹ má kó sínú páńpẹ́ ànábì wá fèsì fún yí pé innaka ìwọ Abubakar lasta mimma yafaluhu khuyala sínú ẹni tí ń ṣe kinní yẹn tí fi yan fi rìn àríyàn ẹ gbọ́ mi yé bí balẹ̀ tírò rẹ̀ balẹ̀ o kìí ṣe pọ̀ fi rìn àríyàn ìtumọ̀ pé tó bá balẹ̀ kọ́dà kó máa wọlẹ̀ tí ò bá ti sí ti àríyàn bẹ́ẹ̀ kò sí láì fi kankan bẹ́ẹ̀ kò sí láì fi kankan bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yé sọwárí tí ọba fẹ́ dá ọ̀rọ̀ yí padà fún mi tó bá ní kò rí bẹ́ẹ̀ ọ wà lọ lè bá Imam Bukhari radiyallahu ta'ala òun lọ akọlọ lè kóbò tọ́lá díìsì tèmi kà fún ọ̀yínú Bukhari ló wà rawahu Bukhari Imam Bukhari ló gbà díìsì wá lọ lè wo hadith 365 nínú Sahih Bukhari ọba díìsì yìí qala Rasulullah sallallahu alayhi wa sallam Ànábì kíkẹ́ àtọlọ́lọ́n kó máa bá sọ báyìí pé la yanzurullahu yawmal qiyamah Ọlọ́run ò ní fojú àánú wò tó bá dijọ́ gbé dal kiyama ila man jarra idharahu batiran kí ni wọ́n pè ní albatiru ayọ̀ fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ tó yẹ pé
wíwọ́ tí ń wọ́ aṣọ rẹ̀ ńlẹ̀ ń wọ́ lẹ́ni tí fi ń yọ̀ ni tí ò bá ti síta yọ̀ yẹ́ ń bẹ̀ sọ̀rọ̀ mi yé kọ́dà kó máa wọlé kò sí wàhálà. ó di mélòó jàmá. kọ́lá Rasul kí ló tí wọ́n ń dákẹ́ mo ló di mélòó. kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam àbí wọn náà fẹ́ jọyìn Salafi ni wọ́n bá jọyìn ọkọ rí o ọlọ́mà. anabi kíkà tọrọ lọ́n kó máa bá sọ báyìí pé ma asfala mina kabeni mina izari fafin nari èyí tí ó bá ti bọ́ sísàlẹ̀ ìsàlẹ̀ kókósẹ̀ méjèèjì onínú náà ní lọ àwọn àfáà ní ẹwájí káwá sàlàyé tí mẹ́nu àdísì ń fún yín wọ́n ní wà náà yóò àdá kíkọ̀ tá nẹ́bí kọ̀ fún wa yìí mahamulun aláàmání àtọ́lá sáúbàhù wá àsìbálàhù kíboran wàhúyàláha wọ́n gbé kíkọ̀ ní wọ́n gbé lérí ẹni tí ó fa aṣọ rẹ̀ gùn tó sì dábòlẹ̀ kíboran ní ti tánkù ìgbéraganu wàhúyàláha àti ní tẹni tí fi yan wà á mà máa ń lamu yaqsudi dhalika ṣùgbọ́n ní tí yóò bá ti gbèrò tánkù tí ó sì gbèrò ṣíṣe fáàrí fala yashmulu onnahayu kíkọ̀ tá nábì kọrú ẹ̀ kòkórú ẹni bẹ́ẹ̀ pọ̀ kókó pọ̀ wala talhaqu li uquba ìyàtọ̀ ní ànábì sọ pé yóò jẹ irú ẹni tí máa ń ṣe bá ń kò lè bẹ́ẹ̀ ni tí ò bá ti ṣe tí ò bá fi tiẹ̀ ṣègbéraga tí ó sì fi yan wa hadha qawlu jumhuri ahlil ilmi ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfẹ́ mímọ́ ibi tí gbogbo wọn panu pọ̀ sínú wastadallu wọ́n wá mú ẹ̀rí jẹ́mìíso wọ́n mú dalilu wá àlá lérí pé anna nahaya ala man qasada al-kibra wal khuyala ipe kíkọ̀ ni wọ́n kọ̀ fẹ́ni tí ń bá ń ṣe tiẹ̀ ní ṣe ti tánkù ìgbéraga wal khuyala tí sì tún fi ń yanni dúnà man lam yaf'al lidhalika yàtọ̀ sẹ́ni tí ò ṣe ń torí bẹ́ẹ̀ bitarkhisi nabiyyi wọ́n wá mú ẹ̀rí wá pẹ̀lú ẹ̀dẹ̀ tá nábì ṣe lẹ́ Abi Bakri tí ànábì ṣe fún Abubakar sọ́rí mi gbọ́yé wàjàwábì ìlàhù àti èsì tá nábì fún Abubakar lamma sa'alahu nígbàtí Abubakar béèrè lọ́dọ̀ ànábì pé ya Rasulallah mo pèrè òjíṣẹ́ Ọlọ́run ìzárí yẹstẹ́rìkì ìró tèmi tí mo wọ̀ ìmọ̀ ń gbálẹ̀ illa an ata ahadahu àfi kí n tún mú fa faqala lahu Rasulullah ànábì wa sọ fún yí pé innaka ọ̀rí wa Abubakar lasta mimma yaf'alu khuyala ọ̀ sínú ẹni tí ń serú rẹ̀ yí pé ọ̀fin yan fàyísà kánà nabiyyu sallallahu alayhi wa sallam tó bá jásí pé ànábì kí Ọlọ́run kó máa bá qadistasna minan nahi ó ti ṣe àyàfi níbi kíkọ̀ tó kọ̀ man alima annahu la yutilu thawba khuyala wala batiran wala ajaban ẹni tó mọ̀ wípé kò ní fa aṣọ rẹ̀ wálẹ̀ nítorí pé ó fẹ́ máa yan nítorí pé ó fẹ́ máa yàyọ̀ fèkèfèkè nítorí pé ó fẹ́ máa jọrẹ̀ lójú fàdálà ọ̀rọ̀ náà wá ń tọ́ka alájàwásì yìí lérí pé ó tọ́ lìgéèrí fún ẹni tí òun bá ti ṣe tiẹ̀ nípa pé ń fi yan àbí fi ń ṣe tankutanku mimman huwa ala shakilati fi adamil kibori wal khuyala lérí ẹni tó yẹ pé dédé bí ẹni tí aṣọ ipò wọ tiẹ̀ yóò sì wọná dédé bó ti gùn tó iná ni tẹni tí ó wọ tiẹ̀ tóun ò sì ní wọná ní ó ti gùn tó nítorí pé ní tàkọ́kọ́ òun ṣe tiẹ̀ khuyala wà kíbora wà bá tẹ̀ra ni àmẹ́lẹ̀ kejì òun ò ṣe tiẹ̀ nítorí bẹ́ẹ̀ ṣe ẹ̀rí mi gbọ́yé fáfilẹ̀ kìtà ẹ̀ wá rí níparí ọ̀rọ̀ yìí yẹjúùsù tẹ̀tíwìlù sọ́ọ̀b alefa ọsọgùn máa lamu yakaruj anil mutad tí ò bá ti kọjá àlàádà fi orfi nas nínú àdámọ́ àwọn èèyàn wá àdàtì àtàládà wọn
wa ma lam yaksidu bihi labisu al-kibra tí ẹni tó sì wọ̀ tí ó fi dàdí ọkàn tanku wal khuyala wal batara ala nasi tí ó sì fi dàdí ọkàn yíyan àbí ayọ̀ fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ lérí àwọn èèyàn. Aza wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ibi tí a dèdó fún talẹ́ yìí ni lérí èyí tí àwọn sàlàfíà fahàn rẹ̀ gbalẹ̀ tó sì pọ̀ nínú sísí wọn tó já sí pé ohun àmì kan sí kejì tá a fi ń dá wọn mọ̀ òun náà ní kí ṣòkòtò lókè róró kírùngbọ́n sì ṣe jàkìtì ká má tọ́jú ẹ̀. èmi ò ní láì fi bẹ́ẹ̀ bí kéèyàn ṣe bẹ́ẹ̀ o àmọ́ láì fi òsìn bí kéèyàn má ṣe bẹ́ẹ̀ hazabana kúlò tó ti yé láì fi òsìn bí kéèyàn má ṣe bẹ́ẹ̀. bí ẹ̀yin bá wá fi láì fi síbi àìṣebẹ̀ tiwa tá síbẹ̀ àwọn wájú oyè yín wípé láì fi ti ń bẹ níbi tiyín ṣíṣe bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ó ní àgbà ó sì pọ̀ jù kódà láì fi náà ní àgbà dépò yìí pé n tó lè mú yàn wọ náà ni o n tó lè mú yàn wọ náà ni o níbi tí láì fi náà lágbàdì torí tí kùránì ní ẹ má ṣe lẹ́ ń ṣe alukùránì ní wàlá tuzakku anfusakum la tuzakku anfusakum ẹ má fọra yín mọ́ huwa a'lamu biman ittaqa ọlọ́run ló mẹ́ni tó bẹ̀rù òun. Jẹ́ ká yé rí nírì wípé ìtàn pè ní bẹ̀rù ọlọ́run ó parí síbi kí ṣòkòtò lókè kéèyàn sì jorun gbálẹ̀ wal amru khilafa dhalika ọ̀rọ̀ sì rí bẹ́ẹ̀. ọ̀nà tẹ́ ń gbà wá ń ṣe yìí àti bẹ́ẹ̀ tí ń ṣe kinní yìí ìtì ń bọ́ sábẹ́ taskiya ìtì ń bọ́ sábẹ́ pé ẹ̀ ń fọra yín mọ́ mimma nahana anil Qur'anul Karim nínú tí Kùránì kọ̀ fún wa pé a máa ṣe èyí ń lò lẹ́yìn bídíà ya subhanallah ya subhanallah tó sì já sí pé bídíà lẹ́yìn rẹ̀ ń ṣe ẹ̀sìn love and like a parí rẹ̀ ní ìsìn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run so ẹlẹ́ẹ̀lẹ́ kírun lẹ́yìn bídíà gbogbo orúwa ẹlẹ́ẹ̀lẹ́ kírun lẹ́yìn wa ẹnìkan ò sì ṣe bídíà tó yín béèyàn bá ń tan rẹ̀ kò lè tọ́ lọ́hùn èyí ò pònú fàtà Ìbàdàn mo rí fídíò rẹ̀ kan bóyá náà bí jẹta tó wà ní prógámù kan ìwọ tá gbé fóònù dání tí wọ́n ń kámẹ́rà rẹ̀ pẹ̀lú fóònù wọ́n fídíò rẹ̀ ọ̀wọ́n sọ bí kíní máyàmí èmi ẹ̀yà fọ́tò ń tó èmi ṣé àwọn bàbá yìí ṣé ni wọ́n dàrú ni kí ló tẹ́ fẹ́ máa mọ́ ọpọlọ àwọn èèyàn ṣeré náà wọ́n ń kámẹ́rà rẹ̀ wọ́n fídíò rẹ̀ nínú fídíò tí wọ́n fídíò rẹ̀ ọ̀hún ibẹ̀ náà láti wá rí ọtọ́ tí wọ́n sọ fẹ́ nìkan pé máyàmí èmi ya fídíò ń tèmi so bídíà ní fídíò èmi ya fọ́tò ń tèmi bídíà ní fọ́tò yíya alẹ́ níbẹ̀rù Ọlọ́run tí ẹ bá wá múra tẹ́ ẹ bá múra tẹ́ tètè lọ lè túbá ìkan tí ó rà nìjà náà lọ́nà yóò sí àtẹlẹ́mọ̀nù yín tẹ́ ń pè lólúmọ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe parí ọ̀rọ̀ fídíò tó ọ̀rọ̀ fọ́tò tó tẹ́ lẹ́ni tó ya fọ́tò láàánú Ọlọ́run ó ba ẹni tó gbé kámẹ́rà láni tó fi yà láàánú Ọlọ́run ó ba ẹni tán yà ó wọ̀ ná ẹni tó yàyàn ó wọ̀ ná
bọ́dún mọ̀ yín ti wí kàn kọ́tọ́ di pé wọ́n pè níbi tó pè tá ti pè tani ó wá gbowó $100,000 owó yìí pọ́n tó tọ́ bàbá bá ya fọ́tò sẹ́fẹ́ máa mọ́pọ̀lọ́ àwọn èèyàn sí ènì abẹ́rù páwọn èèyàn gọ́ sẹ́rù páwọn èèyàn gọ́ ni àwọn èèyàn ò gọ́ kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ ń ṣe báyìí kí ló dé tẹ̀ fi ìbẹ̀rù Ọlọ́run tẹ̀ fi lu ayé yín kí ló tẹ́ fi bẹ̀rù Ọlọ́run tẹ́ fi lu ayé yín àfi irọ́ ẹ má lè yí padà sọ́gbọ́ má lè yí padà ẹ má bá lọ báyìí kẹ́ ẹ kú lérí báyìí ṣẹ́sí gbọ́ ẹ kú lérí bẹ́ẹ̀ tí ń bá lọ yìí èmi ní sẹ́mi ní ń pín náà ni ẹ mọ iye èèyàn tẹ́yìn ti pín iná fún sọ tiẹ́ so dáàrù tiwa náà ló dé òun ẹ mọ iye àwọn èèyàn tẹ́ ti pínná fún lẹ́yìn kí ní wéèrè yìí síbẹ̀síbẹ̀ sọ́jà yín tà ní ọjà yín ò lè ta ẹnu hóró bẹ́ẹ̀ tí mọ̀ náà lọ́lọ́run kò sínú àlìjánnà ẹ ṣe spéèsì ló fò nínú àlìjánnà ẹ jẹ spéèsì ṣòfò abẹ́ òkè àlìjánnà tán sọ ó jọ àwọn ilé hà kan tẹ́yìn ń kọ́ ni ẹ̀yin irú ẹnu bẹ́ẹ̀ tí mọ̀ lọ́lọ́run kò sí àlìjánnà lẹ́yìn tó ṣe pé ẹ̀yin ara yín nídèdè bẹ́ẹ̀ tí mọ̀ tẹ́ tó nǹkan náà ẹ tún pera yín kèfèrí bẹ́ẹ̀ tí mọ̀ náà ẹ tún pera yín kélekèle tẹ́ tún pera yín kèfèrí tẹ́ sọ pé àwọn kan wọ́n sí lérí mọ́níàjì gbogbo yín kò sẹ́ni ó wà lérí mọ́níàjì nù yín òdodo ẹ̀rẹ́gbọ́n gbogbo yín kò sí ẹni tó wà lérí mọ́níàjì nù yín mo gbọ́rọ̀ jàbátá kan ọ̀rọ̀ jàbátá kan tó dájú rẹ̀ kọ́ Dr. Fodilu wo tí ń sọ tó ní òṣèṣún náà pẹ̀lú bí ṣe ń ṣépè lémùdírù tí ń ṣe gbogbo ẹ̀ mí ìgbìjà bíbo bí ti ń wí náà nu mí ìgbìjà bíbo so ti yẹ torí kèfèrí ni ẹ̀rí sẹ́yìn pé wéèrè lòun náà so jàbátá tà ń sọ yìí Salafi ni Fodilu wo Salafi ni so jàbátá ń kọ̀ndẹ́mù Fodilu ẹ ti ọ̀dàsáǹdì ó ní òsì lérí mọ́ ní àjù tó ìjà pé àti jàbátá àti Fodilu kò sí kankan lójú ọ̀nà nù wọn irọ́ lásán olùmọ̀lẹ́vù so bá ti rí mọ́ fún ti alẹ́ yìí ni pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a tún máa bára pàdé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run torí Salafia must go ń lọ ni o ń lọ ni o òpònú Dàmọ́lá àbí kí ni ń jẹ́ Dàmọ́lá sọ̀lá yìí ó ní ń gbé tírà jáde òpònú ọwọ́ ara rẹ̀ àdìsí mẹ́ta mo kà fún inú sọ̀yí Bukhari àdìsí mẹ́ta ni mo kà fún inú sọ̀yí Bukhari ó ní ń gbé tírà jáde lọ dìbọ́ǹkì àdìsí mẹ́ta tí mo kà kí ò rí bẹ́ẹ̀ lọ lè dìbọ́ǹkì ẹ fẹ́ mọ tírà títí mu tírà yẹn pọ̀ gan mo láwọn tírà tó pọ̀ gan mo ní àwọn tírà tí ìyálà yá àṣírí yín tó wà ọ̀rọ̀ Ibn Taymiyyah àyìn tí sọ débì kan o tí n bá bá ọ̀rọ̀ Ibn Taymiyyah débì kan gbogbo tí ń jẹ́ mùsùlùmí gidi láyé wọn máa ṣe ìpele òdòdẹ́gbọ́n gbogbo tí ń jẹ́ mùsùlùmí gidi díẹ̀ ni mo sọ ń pa rẹ̀ ń jẹ́ ni Mùdírù ní inú Abubakar kò bàjẹ́ nígbà tá Ànábì kú ẹ jáde ẹ ń bú Mùdírù ẹ ń pariwo ẹ ń sunkún ẹ ń ṣe gbogbo ẹ̀ ṣe bí mo kà á fún yín ibi tí Ibn Taymiyyah àti inú Abubakar ò bàjẹ́ lérí kú Ànábì nínú tírà rẹ̀
mo kà fún yín mo sì sọ péjì tó wà ẹnìkan nínú yín jáde sọ̀rọ̀ lérí ẹ̀ àlélérí bú ni kèwàtì tán ó pọ̀ o Ibn Taymiyyah ó pe Abubakar lólódò ó pe Imam Ali ó pe lólódò kẹ́yìn pé Imam Ali lólódò Annabi sallallahu alaihi wasallam Annabi ana madinatul ilmi èmi ni Madina mímọ́ ìlú mímọ́ àgbáyé mímọ́ Annabi lèmi ni wa aliyu miftauha àmọ́ kọ́kọ́rọ́ téèyàn ó fi sílẹ̀kùn tí ó fi wọnú ìlú náà Ali ni Ibn Taymiyyah lólódò ni Ibn Taymiyyah pè Fatima lólódò ọmọ Ànábì sallallahu alaihi wasallam. Ibn Taymiyyah ó pè Ali ní pòkí ó pè Fatima ní pòkí Ibn Taymiyyah tẹ́yìn tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí ó pamọ́ ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ nù tíra ọ̀rọ̀ tó sọ sínú tíra rẹ̀ tí ń bẹ́ẹ̀ ma lakum kayfa tahkumun sẹ́ẹ̀ ká tíra débẹ̀ ni tí Muhammadu náà wà ń bẹ bá mú tó ìfẹ́ pé wà bí ma bàbá rẹ̀ ń jẹ́ wà bí èyàn dáadáa sí bàbá rẹ̀ kana abuhu rajulan salihan èyàn dáadáa ní bàbá rẹ̀ èyàn dáadáa ìsì ní ẹ̀gbọ́n rẹ̀ Sheikh Suleiman bunu Abdul Wahhab an-Najdi ọ̀là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ tíra raddan ala akhihi Muhammad bunu Abdul Wahhab an-Najdi as-Salafi ọ̀là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ tíra tó fi ṣe rọ́dù fọmọ ya rẹ̀ ó pe tíra náà ní as-Sawa'iqul Ilahiyyah ẹ lọ lẹ́ka ẹ Salafi ẹ lẹ́ka kẹ́ ẹ fi mojú ọ̀nà tẹ́ wà kẹ́ ẹ mojú ọ̀nà tẹ́ wà kẹ́ ẹ mẹ́rí bú ti gbogbo yín jọ ń ṣe pọ̀ yes tíra alùsúnà ni mò ń kà jáde fún yín tíra alùsúnà ni mò ń kà irọ́ òlẹ́ nìkan ó pa fẹ́ nìkan ẹ wo ẹja dáadó fún talẹ́ ìjẹ kọ́lọ̀n kó wọlá nàbí kó sàlékún àna rẹ̀ fún gbogbo tí kálukú wá béèrè lóore lọ́dọ̀ ọlọ́mọsá dalé wa lọ́wọ́ ọlọ́run sàlékún mọ̀nà wa o sàlékún mọ̀nà wa o ọlọ́run fẹsẹ̀ wa nílẹ̀ lérí súnà tàbí Muhammad sallallahu alaihi wasallam. lérí ojú ọ̀nà tàbí tá a wọ ọlọ́mọ yẹsẹ̀ wa kó bẹ̀ láíláí albarikola na Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo tí kálukú wa ń béèrè lọ́dọ̀ ọlọ́run lóore ọlọ́mọsá dalé wa lọ́wọ́ ó ní wọ́n múra kankan lé láì wọ̀ kan eléyìí sàkó abilẹ̀ rẹ̀ dàmọ́lá wọ́n sàkó abilẹ̀ rẹ̀ àwọn àfáà rẹ̀ mọ̀ pé bí ìsàlẹ̀ wọ̀ kan àwọn àfáà rẹ̀ ọmọ alhamdulillah tó a'udhu billahi minash bismillahir rahmanir rahim kálukú ma dání àti máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run allahumma ya man azyara jamila آمين. وسترى القبيح آمين. ولم يؤاخذنا بالجريرة آمين. ولم ياتك الستر ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع كل المغفرة ويا باسط يدين برحمتك ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل شقوقها
يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على نبي الكريم àtúpàdé gbogbo nǹkan rẹ ti pè mí gbogbo nǹkan lẹpa àwọn èèyàn kèfèrí lérí ẹ èmi ń sọ fún yín pé gbogbo tẹ ń torí ẹ pa àwọn èèyàn kèfèrí irọ́ ni ẹ ń tara yín ni ẹnìkan ní ṣíà oníṣíà must go èmi ṣe ṣíà bàbá mùdírò ṣe ṣíà ẹ ti ọ̀dà sáàdì bẹ́ẹ̀ bá sì pè wá ń ṣíà àlè làwà ṣíà àlè bàbá mùdírò bí wèé bá ṣe ṣíà àlè jáde níjọ́ tí mùdírò ti sọ ipe tí wọ́n bá mọ̀ pọ̀ ṣe ṣíà àlè jáde kọ́ níwèé ṣe ṣíà àlè ààrẹ nìkan ní kó ti jáde dìsìn ẹ̀yin tẹ́lẹ̀ yín ò pé yìí ẹ má jẹ tàyín àárọ̀ yín ló bá bu àyà òdodo ẹlẹ́gbọ́n ìwọ jáde lọ ṣe ṣíà àlè àwọn wa sọ fún ọ níbi tá ànábì ti sọ pé dandan ibi tá ànábì ti sọ pé dandan ó gbọ́dọ̀ jẹ́ ṣíà àlì á sọ fún ọ tó yẹ pé ànábì ló sọ pé dandan ó gbọ́dọ̀ jẹ́ ṣíà àlì á sọ fún ọ á wà ní kí wọ́n mú wa ibi tá ànábì ti sọ pé dandan a gbọ́dọ̀ jẹ́ ṣíà Abubakar àbọ̀ gbọ́dọ̀ jẹ́ ṣíà Umar àbá gbọ́dọ̀ jẹ́ ṣíà Usman á ní kí wọ́n mú wa ẹ̀yin tẹ́ mọ̀ tẹ́ ń ṣe ṣíà Ali ni wá ṣíà Abubakar ni wá ṣíà Umaru ni wá kódà ṣíà Usmanu ni wá èmi ti sọ mo ní nílẹ̀ Yorùbá ọ̀nà mẹ́ta la pín sí nílẹ̀ Yorùbá ọ̀nà mẹ́ta la pín sí báyìí nílẹ̀ Yorùbá èyí tó sì kẹrin sótìyé òun làwọn mùnáfìkì ló sì kẹrin ọ̀nà àkọ́kọ́ tá a pín sí sàlàfíà àwọn tẹ̀lé àwọn sàábé lọ yufadiluna asihaba nabiyyi ala ahli baiti àwọn fàdọ́là sàábé ju àwọn ahli baiti lọ ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì làwọn ṣíà wọ́n fàdọ́lù halal baiti àwọn alùlùbẹ́ẹ̀tì làwọn ni wọ́n fà dọ́là ọ̀nà kẹta ní làwọn amẹ́ríkàsí àwa kó gbogbo ẹ̀ pọ̀ àti sàábé àtàlùlùbẹ́ẹ̀tì kò sí ìtawò fẹ́ràn nù kò sí ìtawò ìsàdúà fún ìjọ làwọn fẹ́ sàṣàlátù táà ní sí Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi àṣàlátù tiwa nù gbogbo wọn làwa púpọ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tí mo ló pín sí làwọn mùnáfìkì kìí ṣe sálàfí kìí ṣe ṣíà ó sì ètì màrìkàsí kìí ṣe sálàfí ẹ ti understand bèlè tí ó pé àwọn sàábé ni ó tẹ̀lé kìí ṣe ṣíà bèlè pé àwọn alùbẹ́ẹ̀tì ni ó tẹ̀lé ó wá hẹ́tì màrìkàsí ẹ ti rí mi understand ẹ wà á máa rí yóò máa yọ fò yóò máa wá ṣe bí ìgbà tó pé òun sọ̀pọ̀tì àwọn táwọn sáfíìsì mà pé sára wọn ẹ wo subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim.